ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí ẹnì kọ̀ọ̀kan wa kú dédé àkókò yìí, mo sì kí wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ Ọlọ́run fún ti òní. Orúkọ mi ni Àlùfáà Stephen Abíọ́dún Ọládipúpọ̀ láti inú ìjọ onítẹ̀bọmi Ògo Olúwa ní agbègbè Àkóbọ̀ nílùú Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run wa, a yìn ọ́ lógo fún àǹfààní tí ẹ fi fún wa láti wà láàrin àwọn alààyè ní òní. Olúwa, ẹ gbà ọpẹ́ wa. Olúwa, a dúpẹ́ fún ìpèsè ọ̀rọ̀ yín tí ẹ ti pèsè sílẹ̀ fún wa nírú àkókò yìí. Olúwa, mo gbàdúrà pé oore ọ̀fẹ́ láti ṣe ohun tó tọ́ nípasẹ̀ ọ̀rọ̀ náà, Olúwa, ẹ fi fún wa. Olúwa, mo gbàdúrà pé àti olùgbọ́ àti olùsọ kí ayé wa kí ó má ṣe wà bákan náà mọ́. Ọlọ́run ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ táwọn máa gbé yẹ̀wò ní àkókò yìí, ó ní mo pè ní àgọ́ mímọ́ láti máa gbé. Àgọ́ mímọ́ láti máa gbé. A máa kà láti inú ìwé Ẹ́kísódù orí 25. A ó ka ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹsàn-án. Ìwé Ẹ́kísódù orí 25 láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹsàn-án. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé kí wọn kí ó mú ọrẹ fún mi wá lọ́wọ́ olúkúlùkù ènìyàn tí ó bá fi fúnni tinútinú ni kí ẹ̀yin kí ó gba ọrẹ mi. Ẹsẹ̀ ìkẹta, èyí sì ni ọrẹ tí ẹ̀yin ó gbà lọ́wọ́ wọn: wúrà àti fàdákà àti idẹ àti aṣọ aláró àti elése àlùkò àti òdòdó àti ọ̀gbọ̀ àti irun ewúrẹ́ àti awọ àgbò tí a ṣe ní pupa àti awọ síálì àti di ṣítìmù, òróró fún fìtílà, olóòórùn fún òróró ìtasórí àti fún tùràrí dídùn. Ẹsẹ̀ ìkeje, òkúta oníkì àti òkúta tí a ó tò sí ẹ̀wù ẹfódù àti sí ìgbàyà. Ẹsẹ̀ ìkẹjọ tí í ṣe ẹsẹ̀ wúrà wa, kí wọn kí ó sì ṣe ibi mímọ́ kan fún mi kí èmi kí ó lè máa gbé àárín wọn. Ẹsẹ̀ ìkẹsàn-án bí tí ó ti dánu dúró. Gẹ́gẹ́ bí gbogbo èyí tí mo fi hàn ọ́ nípa àpẹẹrẹ àgọ́ àti àpẹẹrẹ gbogbo ohun èlò inú rẹ̀, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ṣe é. Ẹsẹ̀ wúrà wa, gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, ni ó wà ní ẹsẹ̀ ìkẹjọ. Kí wọn kí ó sì ṣe ibi mímọ́ kan fún mi kí èmi kí ó lè máa gbé àárín wọn. Ó ṣeé ṣe láti fúnni lẹ́bùn, ṣùgbọ́n kí ènìyàn má ní àbójútó fún ènìyàn ẹgbẹ́ rẹ̀. Mo sọ wípé ènìyàn lè máa fún ènìyàn ní ẹ̀bùn láì náà ní irúfẹ́ ohun tó ń ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹni tó náà ní ènìyàn ẹgbẹ́ rẹ̀, tó ní àbójútó fún ènìyàn ẹgbẹ́ rẹ̀, kò lè ṣàìmọ́ fúnni lẹ́bùn, kò lè ṣàìmọ́ fún irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ lẹ́bùn. Nínú ìpalẹ̀mọ́ mi fún ẹ̀kọ́ yìí, ó ní mo ti kà nípa arábìnrin kan, ẹni tó kó àwọn ènìyàn jọ, kó àwọn ọ̀dọ́ jọ láti kọ́ wọn ní ẹ̀kọ́ àti ìṣe pàtàkì ẹ̀bùn fífúnni lákòókò Kérésìmesì. Ó ṣàlàyé fún wọn pé ẹ̀bùn tó ga jù tí Ọlọ́run fi fún ènìyàn òun ni Jésù Kristi. Ó sì ṣàpèjúwe rẹ̀ pé ó jẹ́ ẹ̀bùn tí ò láfiwé. Ó
ó rọ̀ wọ́n, ó gbà wọ́n níyànjú láti máa fi ìfẹ́ wọn hàn nípa fífi ẹ̀bùn fúnni, torí wípé Ọlọ́run pàápàá fi ìfẹ́ rẹ̀ hàn sí ènìyàn nípasẹ̀ fífúnni ní Jésù Kristi. Lẹ́yìn tí ó dá wọn lẹ́kọ̀ọ́ tán tí olúkúlùkù túká, lẹ́yìn ọjọ́ díẹ̀ ni ọ̀dọ́mọdékùnrin kan tọ̀ arábìnrin yìí wá. Ó kí i kú iṣẹ́, ó sì sọ fún wípé òun nífẹ̀ẹ́ arábìnrin yìí. Ó fi ẹ̀bùn fún arábìnrin yìí. Ẹ̀bùn yìí ó kéré ní tòótọ́, ṣùgbọ́n ó jọ arábìnrin yìí lójú gidigidi, nítorí pé arákùnrin yẹn, ọ̀dọ́mọdékùnrin yẹn, ó fi ohun tí ó kọ́ ó fi sínú ìṣe. Ó fún un ní ẹ̀bùn. Arábìnrin yìí ó sì mọyì ẹ̀bùn tí ọ̀dọ́mọdékùnrin yìí fún un. Ọlọ́run pẹ̀lú ní ìmọ̀lára kíkún, ìmọ̀lára tó ga jù sí ènìyàn. Àti pẹ̀lúpẹ̀lú ó ń fi ìmọ̀lára yìí hàn sí wa nígbà gbogbo. Ṣáájú ìṣẹ̀dá ènìyàn ni Ọlọ́run ti pèsè ohun gbogbo tí ènìyàn nílò. Ibi tí ènìyàn yóò gbé, ohun tí ènìyàn yóò máa jẹ, ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Ọlọ́run ti pèsè sílẹ̀. Èyí jẹ́ ìfihàn ìfẹ́ Ọlọ́run sí ènìyàn. Èyí sì ní àbùdá tí Ọlọ́run ń retí lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì láti abala ibi Bíbélì tí a gbé kà yìí. Èyí jẹ́ àbùdá tí Ọlọ́run ń retí lọ́wọ́ ènìyàn. Èyí jẹ́ àbùdá tí Ọlọ́run ń retí lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì, pé kí àwọn náà ṣe àfihàn ìfẹ́ wọn sí òun nípa fífi ẹ̀bùn fún òun. Irúfẹ́ ẹ̀bùn tí Ọlọ́run ń retí lọ́wọ́ wọn ó wà láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 7. Ẹ̀bùn tí Ọlọ́run retí lọ́wọ́ wọn, ó ní èyí ni ọrẹ tí ẹ̀yin ó gbà lọ́wọ́ wọn: wúrà àti fàdákà àti idẹ àti onírúurú ẹ̀bùn tí Ọlọ́run là kalẹ̀ láti gbà lọ́wọ́ wọn. Gbígba ẹ̀bùn lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì kì í máa ṣe pé Ọlọ́run ṣaláìní. Rárá o, Ọlọ́run ní ohun gbogbo lẹ́kùnrẹ́rẹ́, lánìtó àti àníṣẹ́kù. Ṣùgbọ́n ó fẹ́ kí àwọn náà ní àbùdá tí òun náà ní. Ó fẹ́ kí wọ́n ní àbùdá ìfifúnni. Mo fẹ́ pe àkíyèsí wa sí ohun kan, pé Ọlọ́run a máa tẹ́wọ́ gba ẹ̀bùn ènìyàn níwọ̀nba ìwọ̀n ìbáṣepọ̀ tí ènìyàn ní pẹ̀lú rẹ̀. Èyí túmọ̀ sí wípé ẹni tó bá ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú Ọlọ́run, ó ní ẹ̀bùn rẹ̀ máa ń jẹ́ ìtẹ́wọ́gbà. Èyí túmọ̀ sí wípé ènìyàn nílò láti kọ́kọ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run kó tó di pé yóò máa fi ẹ̀bùn sílẹ̀ fún Ọlọ́run. Àwọn ọmọ Ísírẹ́lì ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Èyí náà ló tún fi ń retí lọ́wọ́ wọn pé kí wọ́n fi ẹ̀bùn fún òun. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò. Òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn náà. Ní ẹsẹ̀ wúrà wa ní ẹsẹ̀ 9, ó ní kí wọ́n sì ṣe ibi mímọ́ kan fún mi, kí èmi kí ó lè máa gbé àárín wọn. Àgọ́ mímọ́ láti máa gbé fún Ọlọ́run. Àgọ́ mímọ́ fún Ọlọ́run ó jẹ́ ibi ààyè ọ̀tọ̀, ibi mímọ́, ibi tí a yà sọ́tọ̀ fún Ọlọ́run. Nírú àkókò yìí láti máa gbé àárín wọn. Ní àkókò tí àwa wà yìí ní abẹ́ májẹ̀mú titun, tí a bá wo ìwé Róòmù orí 12, tí a bá wò láti ẹsẹ̀ 1, Bíbélì sọ wípé nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà, èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Ohun tí
Ọlọ́run ń retí lọ́wọ́ wa ní àkókò yìí nìyí kí a fi ara wa ká fi ayé wa fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tó ṣe pàtàkì jùlọ fún Ọlọ́run. Yàtọ̀ sí ẹ̀bùn tí a kọ sílẹ̀ ní abala kíkà yìí, Bíbélì kíkà yìí láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 7, ènìyàn lè fi ẹ̀bùn orin ọpẹ́, orin ìyìn fún Ọlọ́run. Ènìyàn lè fi iṣẹ́ ìsìn jọ́sìn fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ènìyàn lè fi ẹ̀bùn ìní rẹ̀ fún Ọlọ́run. Ṣùgbọ́n ohun àkọ́kọ́ tí Ọlọ́run retí láti fi fún òun ni ayé wa. Ó ní ká fi ayé wa fún òun gẹ́gẹ́ bí ẹbọ ààyè mímọ́, ìtẹ́wọ́gbà pé èyí ni iṣẹ́ ìsìn wa tí ó tọ̀nà. Ọlọ́run fẹ́ kí a ya ayé wa sọ́tọ̀, ká ya ọkàn wa sọ́tọ̀ fún láti máa gbé níbẹ̀. Ayé wa ni tẹ́ḿpìlì Ọlọ́run ní àkókò yìí. Ó sì ń retí lọ́wọ́ wa láti yà á sí mímọ́ fún òun, torí pé ibi mímọ́ ni Ọlọ́run máa ń gbé. Ó fẹ́ kí a yà á sọ́tọ̀, kí a yà á sí mímọ́ fún òun. Bí a ṣe ń lọ nínú ìgbòkègbodò wa ní òní, bí a ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò wa fún ti òní, ọ̀rọ̀ Ọlọ́run ń rọ̀ wá láti ya ọkàn wa sí mímọ́ fún Ọlọ́run. Ó ń rọ̀ wá láti fi ọkàn wa fún òun. Èyí yóò mú kí ó máa bá wa gbé nígbà gbogbo. Èyí yóò mú kí ó máa bá wa rìn nígbà gbogbo. Èyí yóò mú kí àwa pàápàá ká jẹ́ tirẹ̀. Fẹ́ kó dá wa lójú pé àwọn tó jẹ́ ti Ọlọ́run wọ́n ní ohun gbogbo. Kò sí ohun tí a lè fi fún Ọlọ́run tó kéré, kò sì sí èyí tí a lè fi fún Ọlọ́run tó pọ̀ jù. Ṣùgbọ́n ní àkọ́kọ́, a ní láti fi ọkàn wa fún Ọlọ́run. A ní láti yẹ ààyè, láti ya ara wa sí mímọ́ fún Ọlọ́run. Bí o ṣe ń ṣe èyí, Ọlọ́run yóò sì ṣí ọ̀nà rẹ ní rere. Ǹjẹ́ ìwọ ti fi ọkàn rẹ fún Ọlọ́run? Túbọ̀ máa ya ara rẹ sí mímọ́ sí lójoojúmọ́ nínú ìbárìn rẹ pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n tí a ò bá tí ì ṣe èyí, àkókò oore ọ̀fẹ́ mìíràn nìyí fún wa. Lórúkọ Jésù, oore ọ̀fẹ́ yìí kò ní fò ọ́ ru. Ya ayé rẹ sí mímọ́, ya ọkàn rẹ sí mímọ́ fún Olúwa. Olúwa yóò sì máa bá ọ gbé láti àkókò yìí lọ àti títí láéláé. Lórúkọ Jésù, tẹrí ọkàn rẹ bá, tẹrí ara rẹ bá láti gbàdúrà sí Olúwa pé Olúwa, mo fi ayé mi fún ọ, tọ̀ mí wá láti máa bá mi gbé. Mo fi ọkàn mi fún ọ, tọ̀ mí wá láti máa bá mi gbé. Gbàdúrà sí Olúwa pé Olúwa, nínú ìrìn àjò mi lónìí sí ọ̀nà mi ní rere, torí pé mo ti fi ayé mi fún ọ. Ohun gbogbo tí mo nílò, Olúwa pèsè rẹ̀ fún mi. Olúwa, mú mi jọba pẹ̀lú rẹ ní ìkẹyìn ayé. Olúwa, ògo ni fún orúkọ yín. Olúwa, mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ láti ya ọkàn wọn sí mímọ́ fún yín. Olúwa, ẹ tẹ́wọ́ gbà wọ́n. Olúwa, ẹ bá wọn gbé. Olúwa, ní ìrìn àjò wọn fún ti ọjọ́ òní, Olúwa, ẹ mú wọn ṣe rere. Ìdáwọ́lé wọn gbogbo, Olúwa, ẹ jẹ́ kó yọrí sí rere. Olúwa, ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ń rọ ẹnìkọ̀ọ̀kan wa láti tẹ bọ́tìnì pupa tó wà lábẹ́ fọ́nrán tí ẹ̀ ń wòye. Èyí yóò fún wa ní oore ọ̀fẹ́ láti lè máa gbádùn iṣẹ́ ìránṣẹ́ tó ń jáde ní ìkànnì yìí, ìkànnì Seed of Life Television. Yóò fún wa láǹfààní láti lè máa jẹ àǹfààní yìí, àti pẹ̀lú láti tẹ aago tó wà ní abala kejì fún ìrántí. Bí a ṣe ń ṣe yìí, Olúwa yóò máa ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Àmín.